الرحمن الرحيم ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون زمرتي علي ونفسي أبوني وأسابي مولانا شيخ محمد اللبيب الأبهدي لك من دون المراهي àdéṣe ọlọ́run tó ń jẹ́ látàná òun náà lọ́tọ́ wọ́n tó fún wa ní kàlẹ́ lónìí nínú ilé ìsìlẹ̀ bàbá wa àgbà tó ní ìlú. زمرتي أنفي مرادي wọ́n ní àgbàlagbàdì bẹ́ẹ̀ yà bá ń jíṣẹ́ ọlọ́run bá ti ń jíṣẹ́ ọlọ́run káàkiri àti gbogbo àgbáláyé mi. في الصباح والمساء àbí kéèyàn máa bọ́ wa lẹ́kọ̀ọ́ àlàáfíà fún yín dàrẹ́ẹ̀tì àlàáfíà látọ̀dọ̀ ọlọ́run abẹ́lẹ́ ọmọ ayọ̀dá. àti kọ́dí àsáǹtì sínú wọ́n ní ẹ̀kọ́ nífẹ̀ẹ́ láti ẹ̀ máa fẹ́ máa ti rí mọ́tò lórí express tó padà ṣubú yìí. ìfẹ́ ẹ̀dùnálẹ̀ ànáhì. àwọn ọmọ ìṣẹ́ ọlọ́run àbálẹ̀kọ́ ọlọ́run fún yín sẹ́yìn. àti fàfárí ìfilẹ̀ ànámi. wọ́n ní àgbàlagbàdì ẹ ti bá mẹ́mu ẹ ti bọ́ ni mu tó bá dàlá má jẹ́ wọ allegation nu ayé. ìyàmá mi rárá. ìgbà tí wọ́n ti sàpẹ́lẹ̀ rẹ ní sọ̀rọ̀ táyé ń gbọ́ lónìí ayé òfẹ́ gbọ́ tó fẹ́ yí mọ́tò mọ́tò. lákìlákì ìdáwọ́mọ̀ yọkúlù. àbí ẹ̀gbọ́n ní sọ̀rọ̀ ẹni ayé bá fẹ́ dójú tì fẹ́ bá débi ìkọ̀kọ̀ rẹ̀ ọlọ́run ó sì pẹ̀lẹ́. ṣáàkìrá làkìfìlẹ̀ àtọ́hí. ọjà sáàkìlá rà ní. ikú òjijì tí wọ́n lé ọlá mẹ́jọ ṣe ní àná. ọwọ́ sí ìfẹ́ àlìjàsá. dàímà nàríjì mìnàlá. Bímọ̀bí ìbàdí òbí ayé. Fàyàwó wàlẹ́ ọ̀nà mi ni ó. Láti ní ìdùnnú ti ayé. Ọ̀rọ̀ tí wọ́n nà lé abú àjíyá. Yusufu rọ̀bà ìbáyé. Àti àwọn àgbà ṣẹ́ríkì Yusufu Al-Abrahaji àti àwọn ẹlẹgbẹ́ káàkiri gbogbo àgbáńlá ayé. Màdìkó fàáfù àníhó. Aláṣẹ àwọn àgbà Usmanu Adábíṣe ní ipò àti àwọn ẹlẹgbẹ́ káàkiri gbogbo àgbáńlá ayé. Màlìkí rọ̀bà sàmáyé. Sallu sallim ala nabi Muhammadin. Alihi alilidaya. Asabihi atoibina. Alihi alilidaya. Asabihi atoibina. Wòlíì Ọlọ́run tó ń jíṣẹ́. Ṣẹ́lá bíbù ìṣọ́lá Àdámà láwọ́ àyàtàkùn jẹ́ ká rí bàbá bẹ́ẹ̀. Ìṣọ́lá Àdámà láwọ́ àyàtàkùn jẹ́ ká rí bàbá. Àtàkì náà tún yẹ ènìyàn tó bá ti rí bàbá. Ìbẹ̀lẹ̀ rú tí ó dá ọmọ ìbò náà bá tún bá dàbí.
وسلم كل رنقا Minister. أبو أبي وندا أوكي Bàbá mi fún ní fọ́lù. نور الدارين وروح الكونين ووارث الثقلين وإمام الأرمين قريولون بارك الله فيك أحمد الشريفين وعلى آله وأصحابه وسلم شمس الضياء. جسر الأفاق رحمكم الله. سأوتي كنجو bọ́lá lè ṣe é láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún èyí sì jókòó tí sáwọn yóò fi kọrin èmi kò sì náwó. bẹ́ẹ̀ ni obìnrin tí wọ́n ń gbọ́ wọn náà máa gbọ́ òun náà. gbogbo ẹni tó máa ń gbọ́ ìwé náà máa gbọ́ òun náà. ó ti rí yẹn nínú ayé yìí kò sí champion. tá bá kún ọ lé wọ́n yá ọ ní champion jẹ ni wọ́n náà dá champion padà. tó bá kọ́ ọ ní wọ́n yá ọ ní champion jẹ ni wọ́n náà dá padà fẹ́ni tó fún ẹ. ó kí àwa wá gbà ọ̀rọ̀ wa ń jókòó yìí gan o ọ̀rọ̀ wa ń jókòó yìí gan torí ìjókòó yìí gan ọ̀rọ̀ ni níbo ni kí ó lè ti rú eléyìí tí wàá fi kánà láti fún iná lè gbẹ́rù báyìí fún yàn tí ó fi rí i lò tí wọ́n fi ní pàjọ́ kejì àkọọ́lẹ̀ ni o. ìdúlẹ̀ tó wù. lẹ́yìn ó ní rú eléyìí kí ó lè dà ó. ìdúlẹ̀ tó wù kan ní ìfẹ́ yàn tẹ́jọ́ ó rí i lò kádàrá ni. tí wọ́n ní pàjọ́ kejì. tí wọ́n ní pàjọ́ kejì. àkọọ́lẹ̀ ni o. àkọọ́lẹ̀ ni. Unaka sáàmà pọ̀ ó dọ̀ púpọ̀ àwọn èèyàn ti dúró lójú ọ̀nà púpọ̀ wọ́n fẹ́ nírú eléyìí wọn ò rí ní ó sì ní ní tó fi kú nígbà tí wọ́n kọ́ fún ọ. Al-mustahil huwa ma lam yaktubuhu Allahu ta'ala wa laysa ma ajazta anhu anta. Al-mustahil huwa ma lam yaktubuhu Allahu laka wa laysa ma ajazta anhu anta. Oh, al-mustahil. al-mustahil. Huwa ma lam yaktubuhu Allahu laka. Huwa ma lam yaktubuhu Allahu laka. Yaktubuhu. Yaktubuhu Allahu laka. Wa laysa ma ajazta anhu anta. Wa laysa ma ajazta anhu anta. Pé kí ni kan ò ṣe ṣe padà o lè bá ọ̀run àtayé lọ́wọ́ ọmọ kékeré. Pé kí ni kan ò wọ́n sọ̀rọ̀ máa sílẹ̀. Ní wọ́n á ṣe yẹn, wọ́n á sọ̀rọ̀ ni. Kéwúlélẹ̀ ẹlẹ́rìírí ọmọ àti ní àyè àti ń bò mí ò ní ní sàré. Amina. Tí àkọlẹ̀ bá gbé èèyàn, máa ń láì tẹ̀ gan. Owó tó ń dààmú sí yẹn, wọn ò fẹ́ fún ẹni ìdààmú òkan tí ń wá. Al-mustahilu huwa ma lam yaktubuhu Allahu laka wa laysa ma ajazta anhu anta. Ìdágbé ni mustahilu impossible. Ìtí ò ṣe ṣe òun ni ma lam yaktubuhu Allahu laka. Ntọ́lọ́wọ́ bá ti kọ́ fún ẹ impossible wa. Laysa ma ajazta anhu anta. Ìṣègbè ntí wọ́n ṣe tó ò rí ṣe ni mustahilu. Ìtí wọ́n kọ sínú ìwé rẹ ni mustahilu. Ìdájọ́ ti kọ́ fún ọ, wọ́n bá tó ayé àtọ̀run wá ní. Níbo ló wà sílẹ̀? Kọ̀mọ́dà gan eléríire ọ̀gá gbogbo lóyún láyé lónìí nínú kọ̀mọ́dà nù. Ẹni tí mo lè sọ pé ó jẹ́ ọ̀gá lẹ́yìn kọ̀mọ́dà lónìí òun lẹ́ni tí ọmọ rẹ̀ sí wáṣí orí eléyìí. Ọ̀gá rẹ̀ nìyẹn òun dà mọ́bọ̀ wá sí ìwọ̀n dà. Níbi iṣẹ́ yìí kéwúlé òní ta ilé yìí o. Amina. Kọ̀mọ́dà olóríire eléríire ọmọ. Amanda mo gbà fún ọ àlùbáríkà rẹ ó ṣèṣe owó eléyìí níbi orí ògbó ẹyin tó kù tọmọ yín ọba ti nílẹ̀ ẹran àlè fáwọn ọmọ sẹ́yìn ẹ ràn wọ́n lọ́wọ́ ẹ máa tì wọ́n ọkọ̀ tí ò fẹ́ lọ ọmọ ń tì. ọmọdé ẹjọ́ ọmọdé ni pé ó máa sọ ẹ lẹ́nu pé wọ́n lè rọ́pò fóun. Wọ́n á ní ọkọ ṣé òrọ́kọ̀ yìí ni ó lè tí tí ò bá lọ. Àyàfi ẹnìkan sọ onírànú èèyàn lè tí kò níbi lọ. Tí wọ́n ti ní ìrànú nínú ọmọ ṣẹ́ nínú ọmọ ẹ̀yìn yín ti parí wẹ̀ fàyè pé ẹlẹ́rìí ibú ni o yóò sọ mí lẹ́nu o. Torí pé oríire rẹ̀ nísìnyí tí wọ́n ti lọ́wọ́ lèmi nìjẹ́ kó sóríire o. Ẹ wo obìnrin fọwọ́ gò. Kéwúlérè ó dẹ̀ break table ó ṣèkì tébù ó jẹ́ ká mọ̀ pé owó tó ọmọdé wa kọ́ rí
èmi dákàrà nílọrin bí yẹn ń bu kékeré nílọrin bí njẹ́ ó tẹ̀ ọ́ rí ló sojú wa yóò jẹ́ bí àṣìláyé mọ́ èyí sì ní kú nísì. Amina. Insha Allah. Àmọ́ kó mí ni wa àwọn náà mí ni rẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tá a kó dání àmọ́ kó fẹ́ gbàdánù àwa nígbà yóò jọ fojú àwa àti ẹ ẹni tí wọn bá ti palẹ̀ mọ́ àti sọ̀fọ́ rẹ lé wọn wọ́n mọ̀ ta kò lóyìn. Wọ́n ò fún bàbá rẹ̀ ní bàbá ìdílé kárí yìí ọba yìí ní bàbá rẹ̀ ò kọ́ ní kankan bàbá ti ẹ̀kọ́ kékeré eléyìí ọkọ̀ ọ̀kẹ́láyé ṣé wọ́n gbà tó bàbá wa gbé ọ̀dọ̀ wọn ò ní gbé nǹkan bẹ́ẹ̀ fún ọ̀gbọ̀n náà lọ́tí ẹ̀ ó sì lé kí ọ̀sùn fọ̀nà méjì bàbá ò kọ́ ọmọ tún ní kọ́ ọmọ agbó ọmọ lè má kàrà kọ́ o bẹ́ẹ̀ sì kọ́ yẹn ó lè má kọ́ o tó bá lọ sùn tí ń lògùn oorun ẹni tí ń níbi lọ tí ń lògùn oorun. bàbá ẹni tó bí mínísítà nípa àwọn ọlọ́wọ́ ti ṣe kí ó lé ẹ̀wọ̀n ní àwọn ẹgbẹ́ yìí tí wọ́n rí ọ̀rọ̀ sọ nínú ayé ẹjọ́ parí lágodi àwọn jẹ́ oníwàásí wáyé mọ̀ wọ́n àwọn míì oníwàbí ni wọ́n gba ayé mọ̀ wọ́n wọ́n kọ́lé wọ́n ní lárí táwọn wà táwọn bọ̀ ojú agbo táyà ó dòkòrò ojú agbo ọlọ́run ní màá fa àwọn lọ́sọ̀dọ̀ agbo alàrọ̀ ọmọ rẹ̀ ọwọ́ ni ẹ wo ojú dájú mọ̀ lójú agbo tó wọ́n ní fún yín ṣíà ọlọ́run wá gbé ṣíà fún yàrá ọmọ ẹ bá sunkún bẹ́ẹ̀ ni kan sunkún ẹ̀sùn ìwọ tó ń bẹ lẹ́yìn agbo ẹjọ́ ìfẹ́ pẹ́ ń fẹ́ sọ̀rọ̀ ní ìfẹ́ kéwú ìwọ tó ń bẹ lẹ́yìn agbo lónìí má bínú àwọn táwọn iwájú yìí sórí òní ìrẹ́lẹ̀ má dà ó tún ní lọ́la ó ní kí nìdí ní ọ̀yìn ìdí ni pé ìwọ tí ó wà lẹ́yìn agbo tí wò fún ọ ní sí àlójú agbo tó wá ń sọ fún àwọn tí ń bẹ iwájú pé wọn ò ní pẹ́ ń bẹ̀ wọ́n fẹ́ fọmọ rẹ dẹ́tẹ́lẹ̀ ni wọn ò ní fún ọmọ òsè fún ọmọ òun náà ọmọ rẹ ò tún nígbà. wọ́n ní fún báàsì fọmọ rẹ báàsì fún ọmọ rẹ náà tún wá nígbà. afẹ́dájí láàyè àbáwọ̀ àgbà anamaji alambi namaji alambi ṣe 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 namaji kudu kasiraji alambi ṣe tóyìn láàrin ẹni mi sí nísì ọkàn mi sáfàn mi gbà tí mo lọ pé alábì ṣéèkì nàmá jí mo wá jísù káàkiri mo wá jísù orin yẹn mo fẹ́ fi kàn mí le ó ti ń bọ̀ kò tí ì dé ní abáyé mi èyí sọ̀fẹ́ o ọ̀fẹ́ kọ́ òkàn wá bẹ́ẹ̀ wọ́n fún ẹ ní nǹkan lọ́fẹ̀ẹ́ wàá sacrifice fún ni. láì kí fún yẹn ní nǹkan lọ́fẹ̀ẹ́ wàá sacrifice fún ni. àwọn wo ni wọ́n gbé ọ̀rùn kalẹ̀ pé ká dùn ọ́ torí wọn rí. àwùyé dà eléríire ọmọ káì àwùyé eléríire àjíyá ọmọ dà olóríire àwùyé àjíyá ọmọ dà olóríire. Ọmọ mi fẹ́ dé lónìí
airport Habib wọ́n sì fẹ́ lọ gbé àwọn náà lọ wọ bàálù nísì ọ̀rọ̀ gbanú mi lónìí àmọ́ màá jíṣẹ́gbẹ̀ kan nítorí ìjọ mi mínísítà ò ní ṣubú o àmín ò ní ṣubú àmín ibi tó o ti lè ṣubú ọ̀nà mẹ́ta ni ọ̀nà ṣubú mẹ́ta ló wà kí mo wí. ọ̀nà ṣubú mẹ́ta ló wà. mínàlì wá nìyí bẹ́ẹ̀ ni wà mínàlì múlò bì ọ̀dọ́ bàbá àti ìyá èèyàn yẹn lè ṣubú mbẹ́ ó kàn fáwọn tọ́lọ̀ ń bá kọ́ ọ lọ́mọ àlè tẹ́lẹ̀ àwọn méjèèjì wọ́n lè sọ̀rọ̀ ọmọ náà wà mínàlì múlò bì àwọn alimọ̀rọ̀bù àfáwọn àgbà bàbá mi àgbà lábẹ́ mi ẹ́ńjìnì ńlá tọ́lọ́run lò fún gbogbo ayé aṣèkò àtijani àti Ibrahim Aniyas àfáà tó kàn fáwọn ẹ ti lu dáwọ́ àbọ̀ ti pẹ́ fáàkọ̀ ọ̀rọ̀ báyìí nà sánà ni 40 ọdún ti kọjá ẹ sì wà bẹ́ẹ̀ sì wà. ọ̀dọ́ yín ni àfáàwà mínísítà ti gba ọwọ́ Sufi ò ní ṣubú ń bẹ̀. àmín ọ̀lẹ́lẹ́kejì ẹ̀yẹ́lẹ́kẹta wàmínà zẹ́yìrì àlẹ́mọ̀álẹ́mù ẹni tó fún ẹ ní irinṣẹ́ tó táyé fi rí ọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mọ mínísítà wàláhì mi ò mọ̀ ọmọ pé òun ṣe Sufi olórin ni òní ni mo tó mọ̀ pé tó ti gbọ́wọ́ ni ẹni tó jẹ́ kí n dá ẹ mọ̀ kọ̀mọ́ndà ni ó jọ kọ̀mọ́ndà bíi báni ẹ̀hún lẹ́rẹ̀ mínísítà alimanikazi ó fẹ́ bẹ̀rẹ̀ lọ kí ni wọ́n máa wà ní gbogbo àwọn ìṣẹ́sí kọ̀mọ́ndà ó kun ara rẹ̀ bí kọ́mpútà fún àlọ́ báyìí kọ́mọ́ sí báyìí tàfà rẹ̀ ń kọ́ òun lọ́wọ́ lónìí kọ̀mọ́ndà ni mo ṣe bẹ́ẹ̀ ó ní ṣubú. àmín kọ̀mọ́ndà yìí aláṣẹ ọmọ ni kò ní fẹ̀mí báyàn lọ kó kẹ́ńtọ̀ ọmọ lọ́ọ̀kì ó ní ṣubú ń bẹ̀. àmín ó lórí kí ẹ máa wọlé kí ẹ máa kúnlẹ̀ fẹ́ni tó sọ̀rọ̀ èèyàn náà ni èèyàn òfin ní ṣubú wọ́n yẹ yóò jọ o tó torí pé o ti ní àwọn gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ tó bá ṣe wèrè tẹ́ni tó fi ga ó lè wọlé o tó bá wọlé kí ló tún máa ṣe sọ́ọ̀mù agbègbè ní àwọn ọmọ lùlù àbí wọn máa sáwó. àwọn ọmọ tòlójú agbo àwọn ọmọ sáwó ọ̀gbẹ́ni. làwùjọ làmú lè má rí àtẹ̀dìbì rí hàlìkì. bàbá wa kọ̀mọ́ndà ẹ kú oríire mo kí ọ ọlọ́run fi ọ lóríire ní tí bá ṣe bẹ́ẹ̀ ilẹ̀ tí ò bá da nǹkan ewu bẹ́ẹ̀. ẹ wá wo ọ̀gá yẹnyẹn níkàlẹ̀ bẹ́ẹ̀ ni mo ń bọ̀ arẹwà ọkùnrin bẹ́ẹ̀ ni tíṣà ò tí ò bá jọkùnrin náà yóò fáyìn náà ni ó jọkùnrin tó fáyìn náà ni ọkùnrin tó rí báwọn tó bá jọkùnrin ẹni tó gbà yẹn ló fẹ́ bẹ́ẹ̀. àfa ńláńlá àfa tó mọ orin kọ Sauty èsè dókítà pòfẹ́sọ̀ ní Sauty tí Sauty bá ń kọrin gbogbo ẹni tó lórin gbogbo ẹni tó mọ orin ó mọ̀ pé olórin ní kọrin ó yẹ kẹ́ gbé Sauty lọ Sauty àti Saheed Òṣùpá ó yẹ kẹ́ gbé wọn lọ sí mẹ́sì ọ̀hún ni bẹ́ẹ̀ bá kú kọ́ mọ̀ sí wọn. pòfẹ́sọ̀ àgbà nínú àwọn olórin tí yóò máa gbọ́ bí kàtí à ń gbọ́ wá sí orin Sauty ni tó confam nípa nàjó wálẹ̀ òní yóò lè wálẹ̀ o kódà sọ́mà tó padà wálẹ̀ ìsá ṣáńkà ti sàmọ́ òwúkọ́ bó ti wà lókè yìí ilẹ̀ lẹ́yìn ló padà sí Sauty ọlọ́run níjẹ wálẹ̀ mo kí ìyá àbí ìyàwó dáadáa ìyá àgbànú àsùnkẹ́ ìyá àgbàtẹ́yìn rẹ̀ rọ̀ alájà wa ìyá àbí mo sọ fún àwọn Sauty mi pé mo kí àwọn ìyàwó yín o torí gbogbo àwọn obìnrin tó ń dé wọn kì í ọmọ mi náà dé àwọn síbílà ó ṣe wọ̀ síwájú ọ̀gá ó gbé ogbó wọlé ibi ọ̀sẹ̀ mọ́ báyìí mo á sí báyìí pé hey ṣé wàhálà ò ní ṣẹlẹ̀ lálẹ́ báyìí Sauty ní eléyìí ti di àjẹ́ sínú ilé eléyìí gbogbo tí ìṣẹ̀lẹ̀ òun kò ní túmọ̀ sí bí ìyàwó tá a bá fẹ́ ṣe lè rí nù ìyàwó tí wọ́n ti ń yọ pẹ̀lú pé eléyìí ó fẹ́ eléyìí ó fẹ́ kò ní jẹ́ ká ga wọ́n tó bá nílò ẹ̀ ní tètè kọ́ ọ́lẹ̀ kọ́ máa lọ rẹ̀ ó ní tẹ́jú kankan láyé ìyàwó mínísítà òun gan lóríire lónìí eléríire ò ní ìyàwó mínísítà ìyàwó mínísítà ìjọba ń pè wá ọ̀rọ̀ ti kà ìyàwó mínísítà mú ọlọ́wà méjì fún
má bàa olórí ilé ọmọ. Yàwó mínísítà wọ́dà. Làwùjá làmú lè má rí wá. Tẹ́jìbì ìhàlìkìhì. Bẹ́ẹ̀ni. Làwùlá máa na haúsìnà àwòṣàkà àlàmà. Mo ti dàbí èkó. Nílẹ̀ ilé tó dáa kó mọ gbígbé lóṣèlú wá dé yìí. Ọ̀rọ̀ méjì mo fẹ́ sọ fún ọ. Tó bá yọ kí njọ́ tí mínísítà tó ṣe tó bá gbà fún. Tó o gbé kò nílẹ̀ kò nílé. O mọ̀ pé ń tọ́lọ̀ ń pamọ́ fún ni. Àbá kan ní lọ́wọ́ kún tó àjábù fi ṣe é la àjábá ní sáyò ní fata wọ́n wà màbúhùn láwùlẹ̀ kọ́dà. Ó ní jí nǹkan kan wà máa jọ̀wọ́ lójú. Nítorí wọ́n máa jọ̀wọ́ lójú ni gbèsè ayé ọmọ èèyàn ti sọ pé ìtì ń lò jákujàku kò mọ̀ kí wọ́n fi nǹkan kan pamọ́ fóun tí ó dé lónìí. Ta ló mọ̀ kí mínísítà ò ní rọlé? Kó wá tọ́ sí lára jọ náà. Bí ó ṣe jì báyìí lónìí ni àwọn táwa náà fẹ́fẹ́ ń gbà kan tí wọ́n gbà fún wa ní sìn. Ní ìgbàlá ń wù wọ́n. Ẹlẹ́ẹ̀kejì, ìyàwó mínísítà mo bá ọ mo kí ọ kú oríire rọ̀ máyé rẹ lẹ́fìjọ ní irú eléyìí torí ò bá rú eléyìí. Ṣùgbọ́n kò tí ì láyọ̀ ni kọ́kọ́rọ́ kó máa dá lọ ó wà lọ́wọ́ rẹ̀ kì í ṣe pé ń gba pé kó o sòkò àbí kó o sàdọ̀ kó o máa gba gbogbo nǹkan láàyè. Iṣẹ́ tí ń ṣe iṣẹ́ gbogbo ayé ni mo ṣe wà yìí tí mo ń dúró lọ́wọ́lọ́wọ́ yìí sí mo ní àwọn obìnrin tó fẹ́ fẹ́ mi tọ́pọ̀. Mi ò ṣe àwàdáwó wàláyé sọ́mi ilẹ̀dí láyé obìnrin kan pilot mi ẹ̀jẹ̀ sọ pilot mi ẹni tí ń wa bàálù mo fi àlùkùránì búra ìwà bàálù. Àmọ́ ìfẹ́ ẹ bá gbọ́ kì í ṣe gbogbo ntá nàbà yìí lámà jẹ inú yóò fàyà ṣùgbọ́n àbí kí àwọn ọmọ wò bẹ̀ ẹlẹ́bí ìkọ́ wa sọ́wọ́ lóore ní ìsìn lọ tiẹ̀ tó bá yẹ tẹ̀lé áàtì oríire wò ní jásí mọ́ síbẹ̀ ńkó mà síbẹ̀ ńkó rí má lọ ti tiẹ̀ ẹlẹ́kẹ̀jì ìyàwó owó gbọ́dọ̀ yan lé á tètè jábọ́ ẹni tó bá ti níyàwó ti yan lé tètè kọ́lẹ̀ o wàá jábọ́ o ọba ọyọ́wọ́ tán àwọn ọkùnrin tí lọ́ba wo máa fi oṣù yẹn káàkiri slap ní fúnru wa kẹ́lì kan máa báyàwó wa sùn ká tó pàdé ẹni yẹn lóde kó tó máa kí wa. Yàwó o ti sori ilé náà gbèsè ayé rẹ àti mínísítà ó jọ bára wọn mu bí o ṣe ní bàjẹ́ gẹ́gẹ́ là ń sọ yìí ilé ti délẹ̀ ó kú bẹ́ẹ̀ ṣe gbé bẹ́ẹ̀ tó pẹ́ tẹ́ẹ̀tù kọ́ mi tẹ́ẹ̀tù gbà lọ́jí àròyé torí ẹ̀ lọ́jí àròyé ni. Báwo lo ṣe ní máa lé àwọn èèyàn dànù lára rẹ̀ mínísítà dẹ́kun máa ma bó ṣe ń lọ dẹ́kun yí e pé iṣẹ́ rẹ̀ iṣẹ́ gbogbo ayé ni iṣẹ́ olórin àti iṣẹ́ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tá à ń sàfà nǹkan kan náà ni wá ìyàwó wa gbọ́dọ̀ dàbí òkú lọ ní ọ̀dọ̀ wa ká jọba lé lórí obìnrin tí bá ti máa pín 50-50 àwọn kan là kọ́ra wálẹ̀ gbogbo wàhálà rẹ̀ yóò àpàlà di ẹlẹ́nu. Bẹ́ẹ̀ ni o pé àjọ kọ́lé yẹn ni àlejò 50-50 o 100-20 ni o àwọn ọmọ ọgọ́rùn-ún ọmọ 20 ni o 90-10 obìnrin tí ó bá fẹ́ ká fẹ́ òun tẹ́yẹ́yẹ́ ká dé òde ká má má gbàgbé ẹ̀ ká má sọ̀rọ̀ rẹ̀ ká má rántí ẹ̀ yóò dẹ̀ wá lọ́rùn ni tó bá rí pé à ń ṣe gangan tó rà náà obìnrin tí a bá ti ń gbé fóònù sá fún aláìkè ni. Obìnrin tá a bá ti ń gbé fóònù sá fún anífẹ́ rẹ̀ ní mọ̀nà. Àmọ́ obìnrin ò ní ẹ̀fà ní àti gbé fóònù sá fún wa. Àwọn ọmọ yẹn tiẹ̀ kódà wọlé má sì sí lẹ́gẹ̀. Àwọn ọmọ yẹn tiẹ̀ àníláìkè mọ́ wọ́n yìí tó ń tọ́jú fóònù sábẹ́ bẹ́ẹ̀dì abẹ́ pílò. Kí wọ́n lè wá ń jẹ́ ìrẹ̀wò ní dọ́tò ti fẹ́hùn láyé o gbé fóònù àbámọ́ láyé náà lẹ́fi lé léyìí sí ẹnì kan ò lè máa gùn ìyàwó èèyàn kí ẹni lárí. wọ́n rà pé hàmìlà ọba ti bímọ ní sísọ́ ń gbọ́ tọmọ tó sọ báyà lábì. yóò lè mo já ẹ̀fọ́ ni o
mo fún ọ ní kankan lórí rẹ o kọ́lá yìí fi kalẹ̀ torí ọlá ọkọ rẹ ilé ìdí tèmi ò tí kọrú ẹ̀ èmi ìṣẹ́fẹ́ kéwú lérè mo bí lọ́mọ ní ìgbẹ́ ìdí mi ní èmi ò tí kọrú léyìí. Kí ló mọ̀ dàmú ara rẹ sí kí ló kan náà pẹ̀lú kú dàgbà pé ṣé tí kú bá kan kéwú lérè ṣe kò ní kú tí wọ́n sì wà láyé kò ní kú o. Kí ló mọ̀ dàmú ara rẹ kéwú lérè wa kọ́lé bó ṣe wá bí lónìí nísìn ẹ̀jẹ̀ rẹ̀ ti fẹ́ gbẹ tán. Àwọn sẹ́ẹ̀tì rẹ̀ làwọn ọmọ tá a bí gbogbo àwọn ọmọ yìí lẹ́jọ́ jẹ́ sẹ́ẹ̀tì gbogbo wọn tó wá bí nísìn ẹ̀ nítorí ẹ̀ bá pẹ́nu wọn kò gbọ́dọ̀ owó lẹ́yìn pé òun fẹ́ máa lé ó lọ lẹ̀ wọn wọ́n ẹ̀ lé ọmọ fún yàn ni. Wọ́n lé irú ilé báyìí wọ́n lé wọ́n fún yàn ni. Ní ọtí kéwọ́n lẹ́yìn fẹsẹ̀ gbẹ́lẹ̀ káàkiri sóò lé ní gẹ́sẹ̀ kéwọ́n lẹ́yìn yìí wọ́n bá mi jọ kan rahimahullahu sheikhana Amirul Jais abasalati ọwọ́ wa ń ta kò tètè rí bi wọlé abala yín káwá òun sì ti mọ dáadáa mi ò dá pé lè mọ bàbá mi pé àwọn ọmọdé afa kan wà ń ta ọmọ dáadáa sí mi kódà ìdáadáa ni lórí ìrìn jẹ ìmọ̀ nǹkan ni ń wáyé láti ẹ̀fẹ̀ ó kà jókòó ta ni kò rí mi wọlé mo ní kó wọlé wá bá mi sọ̀rọ̀ wa Amiru ó làmírù promise wọn ní ájì ń gbà yẹn máa ní wa wọn ò tí lè fún ọ lájì ní sí o torí mo mọ̀ wọn dáadáa báyìí ni wọ́n fẹ́ ṣe báyìí náà yìí fẹ́ ṣe àmọ́ wọ́n padà lọ ájì tí ó sùn ọ̀ náà ní sọ bẹ́ẹ̀ gan náà ájì wọn ló di pọ́ńtọ̀ lọ́dọ̀ Kéwúlérè ó ti lọ ájì ó ti tún lọ umra Kéwúlérè ó dòde ní ìtumọ̀ náwó wọ́n ọ̀gá ń pa owó mọ́ka ní gbogbo àní owó bẹ̀ lọ́wọ́ rẹ̀ ò sì lè ná náà fi rí mọ́. Kéwúlérè ò lọ kọ́lé yìí o ilé tó ti wá kémi dáhùn náà ni wà ní sí o òun ló ti kọ́lé yìí o ẹ wo ilé tí Kéwúlérè kọ́ ẹ wo ilé Kéwúlérè kọ́ oore tí o bá júyàn lọ kì í sóore. Oore tí o bá júyàn lọ kì í sóore. Ó yẹ ká ní ọlẹ́gbẹ̀ẹ́ orin kan máa bí ọkẹ́ àbúrò aṣọ bíi àbúrò ní gitman ni. Olóyè yẹn fẹ́ fà lọ́dún yẹn fẹ́ fà lọ́kàwọ́ lọ́dún yìí látọwọ́ rẹ̀ Kéwúlérè. Màá bọ̀ pé sẹ́yìn dání sí níbí wọ́n fà náà sí ma. Wọ́n fẹ́ gbọ́ gbàm owó tí ó fi ti yá. Ẹ̀bẹ̀ àtúntò láàárọ̀ yìí náà lè bá ń sọ fún dókítà wa mo ti wá bí mo kọ́ bẹ́ẹ̀ sọ kíni kan wọ́n yìí ní sọ sí wọn lọ́rùn torí ó lè jù bẹ́ẹ̀ lọ mọ́sáàsì ìfà ti di mọ́ndé àbí wẹ́ẹ̀dì ká bẹ̀rẹ̀ mo kọ́ bẹ́ẹ̀ sọ kan sí sẹ́wọ̀n táwọn lọ́rùn àmọ́ yìí ní sọ mo sọ kánjú yẹn lọ àfa àwọn màlúùtì àfa gbà tó mọ kéwù màlúùtì mo sọ láìpẹ́ yìí sí wọn lọ́rùn wọ́n dẹ̀ san $1 million mi ní sọ ń bì báyìí bọ̀ máa sọ lẹ́yìn pẹ̀lú wọn ó máa gbówó rẹ ó sọ láyọ̀. Àmín. Kéwúlérè wò ní sunkún lórí ọmọ yìí. Àmín àmín àmín. Rárá àwọn ọmọdé bá jẹ́ àwọn ọmọ mi wọn á ní ẹgbẹ́ ló fà á ló fi lọ báwọn kankan o ò ní bọ́ tọ́jú ọmọ rẹ o ò ló tọ́jú kan lè fúnra rẹ o. Inú ilé yìí ó lò dáadáa yẹn tó kọ́ra kó lọ sí díàrú yìí. Sàmí o. Àmín. Ṣùgbọ́n mo bẹ̀ ọ́ torí Ọlọ́run mo sì wà yìí túlẹ̀. Túlẹ̀ jàre. Lókun ẹ lẹ̀. Túlẹ̀. Ẹni sùúrù túlẹ̀ tí mo wí yẹn ni pé jẹ́ orí bí rìn. Má sọ kí. Tọ̀hún kọ́ o ti túlẹ̀ orí ètò tó báyìí ṣé kò ti túlẹ̀ fún olóyún ni ó túlẹ̀ náà ni ó ti free sórí àwọn èèyàn kan tó ń bọ̀ àwọn èèyàn kan wà tó ti rí lẹ́yìn ọwọ́ ìyàsẹ́ alábàríkà ni wọn ò ní bẹ́ẹ̀ fẹ́ o. Akájọba rí àpò. Wọ́n kàn fẹ́ sálámà sí. Àyíṣà ò tí. Wọ́n kàn fẹ́ jẹ́. Wọ́n sálámà sí wọn kódà sálámà wọn wọ́n sálámà ní ìsinsìnyí wọn. Ìyá àbí ìwù yà wá ọlọ́jọ́ mi yóò kú. Àbí wọn sálámà sí wọn. Sọ sálámà sí wọn. Ìyá ìwù ní sálámà sí wọn. Ọ̀gá gbogbo yín nù wọ́n sálámà sí gbogbo yín. Pòfẹ́sọ̀ àwọn olórin ọlọ́wọ́n ní jẹ́ ṣubú. Àmín. Ìyá èmi fún wọn ní 100,000. Allahu Akbar. Èmi fún wọn ní 100,000 ìyàwó yìí ni mo fún torí àwọn ọ̀rọ̀ tí mo bọ́ sọ. Torí pé kí oore yìí máa lọ wájú látara pé kó dẹra ni o. Kéwúlérè ò níyàwó mi ní sí o ṣùgbọ́n tó o bá túlẹ̀ oore ò ní wá mọ́ o.
gbọ́gbọ́ di àárín yẹn mú kò níyàwó mi ní sè kò sì tó níyàwó mi wò bí dáa àwọn bàbá rẹ̀ yé nà kùnà gbọ́gbọ́ ẹbí ìyá ẹ̀jọ̀ ló dáadáa ni tí o bá àwọn ó bí ìbejì táwọn ọmọ yẹn máa fi epo ra ogbó ògiri ẹ̀ tuntun kù àbá alikali mo ti nínú anamaji lọ́jọ́ kú rẹ̀ eléríire èèyàn àwọn dà anamaji dà bẹ́ẹ̀ ká gbé owó kalẹ̀ kó dẹ́rù bá gbogbo bíi ẹ tó wọlé yẹn ẹ̀yin ò mọ anamaji o anamaji fún ọmọ mi ọmọ àfàwọ̀ àgbàsà òtí pẹ́ka lọ́dún yìí alibarika ó sì lọ anamaji dà anamaji àwọn àfàwọ̀ yìí dà anamaji kí ló fẹ́ fún wa ń bí èmi ní fẹ́ gbowó àwọn anamaji mọ́sálásí la fẹ́ kọ́ ilẹ̀ láti ló sí èmi ni mo fẹ́ gba owó ànàmájí anigiri létà àwọn ìdáyìí létà àwọn arífù fátàkọ́ létà wọ́n jọ́ kọ́ gùn ọ́ mínísítà ni wọ́n jọ́ kọ́ gùn wọn ní owó kan fún dídí fún palẹ̀ mọ́ àmọ́ mi fẹ́ gbọ́ kíní kan ànàmájí kọjá létà ọkọjá létà abika jibiri kan àwọn jibi anamaji àwọn da Alhaji Saheed ọ̀rẹ́ mi ọba ló wù 1 million naira mọ́sálásí Tidibodo kinawi Tidibodo 1000 blocks kinawi anamaji àgbà wọ́n jẹ́rìí anamaji ẹ̀dùn bá fẹ́ ọ̀kẹ́ ọ̀dà mọ̀ wọ́rí mo làwọn méjì ànàmọ́jú ló ní mí kò sí wèrè ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ó sì kú mu yàrá sára èdè wa ní alẹ́ kó mọ́ ìtàn àti ìyá àbòmọ́ àtò màlúù àwọn ọ̀tàkù àtàdàmọ́ lọ́wọ́ yàrá bàbá. Wàá yàgò lé ní ọ̀gẹ́ lọ́wọ́ àṣebírú àtàfàlàyé náà dìbàrú fàyínàṣà tàgáràwù ìbílẹ̀ṣù wà kọ́lébù mú kọ́ fàlù mọ́tìmùsù. Orúkọ Ọlọ́run tó lọ mí.